Ekaro, Ekason, Ekale, at Tesimwa. This is DIGINAIJA. Don't forget to subscribe, like and share. Otiwa Digo Beba you, Larry Tajudeen Baruwa, President àwọn National Union, àti MC Oluomo. Ó ti wá fárígá báyìí lẹ́ni láti wá gba ìjọba pátápátá lọ́wọ́ MC Oluomo. Ó ní pé láti jọjọ́ yìí làwọn ti ń lọ sí court pé court ti fìdí ẹ̀ múlẹ̀ ní pé KMC vacate office. Àwọn ti ní sùúrù fún tó, àwọn ti pàrọwà fún tó, àwọn ti rányàn sí, àwọn ti ṣe gbá, àwọn ti ṣàwo, but ìgbà tó wá di lẹ́ni wọ́n rò pé lẹ́ni làwọn máa gbàjọba. Ó nígbà táwọn débẹ̀ àwọn ò wá láti wá attack anybody, àwọn tẹ̀lé ọ̀rọ̀ court order ni. So court order ni ohun tó mú àwọn wá sí ọ́fíìsì National Union lẹ́ni láti ní pé lẹ́ni yóò ló máa kúrò. Ó ní the only person tó farapa pé wọ́n attack one of them, ìyẹn náà làwọn ti gbé lọ sí hospital báyìí táwọn ti lọ look after ẹ̀, but àwọn ò wá láti wá ṣe jàgídíjàgan ní ọ́fíìsì NURTW tó wà níbẹ̀, which is ọ́fíìsì president àwọn NURTW. Ní pé ìjọba ti fọwọ́ sí ní pé òun gba àyè MC Oluomo báyìí pé òun ni current president ní ọ́fíìsì àwọn NURTW, pé àwọn ọmọ MC Oluomo àwọn yẹn wọ́n dá wà lálẹ́, wọ́n ṣáà ní dandan àwọn ò ní kúrò, but àwọn ti ní àwọn ò wá láti wá dógunlẹ̀, àwọn ò wá láti wá dọ́tẹ̀lẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé kóòtù ti fún àwọn láṣẹ láti gba ọ́fíìsì náà. Òun ni ìdí ẹ̀ táwọn ṣe wá sí ọ́fíìsì yìí. Máa rí pé gbogbo yánpọnyánrin ń lọ lọ́tún àti lọ́sì, àti gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń pariwo left and right, but àwọn Baruwa ṣáà rí pé fọ́tò MC Oluomo tó wà lọ́fíìsì gan òun lẹ́rí tí wọ́n ń fàyà báyìí. Ẹ̀yìn kẹ́rì pé òun ni wọ́n bẹ̀rẹ̀ sí fàyà tí wọ́n display yìí. Wọ́n ṣáà ní àwọn ò fẹ́ mọ́ ní ọ́fíìsì yẹn pé ìkànnà alàgbà tó wà ń bẹ̀ ṣáà sọ̀rọ̀ pé àwọn ò láwọn ò fẹ́ mọ́, àwọn máa jọ ṣe pọ̀ ní o, but Baruwa ni president táwọn fẹ́ lọ́wọ́lọ́wọ́, pé àwọn ò fẹ́ MC Oluomo ń bẹ̀. So ohun tó fa yánpọnyán ni áwọ̀ tó wà láàrin àwọn méjèèjì nìyẹn, tí àwọn National Union ti Baruwa àti MC Oluomo tí wọ́n kọjú síra wọn. Òun lè rí tí àwọn ọlọ́pàá náà wà ń bẹ̀ láti stọ́ọ̀pù ẹni rògbòdìyàn tó lè máa lọ ní àárín àwọn méjèèjì, kó má di pé èyí tó máa yọ̀gbọ̀ yàdá yọ̀bẹ tó ní kálukú máa da àlàáfíà ilẹ̀ ọ́fíìsì náà rò ilẹ̀ Àbújá rú. So òun ni ẹ ti gbọ́ yẹn. So ẹ jẹ́ ká máa wo ohun tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin náà fi opinion sínú comment. Ṣé president méjì lè wà ní ààfin kan àbí president kan? Báwo ni MC Oluomo ṣe kọ́kọ́ jẹ president ńbẹ̀ tán fi yọ Baruwa? Báwo ni Baruwa náà tún ṣe wá gba agbára náà padà? Kóòtù wo ló fún MC Oluomo láṣẹ láti jẹ́ president àwọn National Union? Àní kóòtù wo ló tún wá lọ ní fáyì agbára tí MC Oluomo fi jẹ president tẹ́lẹ̀ tó tún wá gbé ọ̀pá àṣẹ fún Baruwa? Ó dà pé bóyá àmì ò wá lè sọ bóyá kóòtù yẹn gangan ló ń dárúkọ ìrúdú lẹ̀, because inú ìlú kan náà làwọn méjèèjì jọ wà. Kóòtù kan ò lè nullify èèyàn kan kó fi èèyàn kan jẹ president láàrin ìṣẹ́jú kan. Kóòtù yẹn tún ti nullify èèyàn kejì, ó tún ti gbé èèyàn kejì wá. Ṣó ti parí tẹ́nà ẹ̀ ni àbí kò tí ì parí tẹ́nà ẹ̀? So òun ni èyí tó jẹ́ ìyàlẹ́nu bẹ́ẹ̀. So ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àìmọ̀ máa gbọ́ síwájú sí i. So ẹja àjọ máa wò lọ. Yes, let me see that. But anybody do